Janet. Mọ́mí Janet. Kí ló ń ṣẹlẹ̀? Báàgì mi dà. Báàgì. Báàgì tí mo gbé jáde fún program. Gbé báàgì. Ok, ẹ ti ṣe tán. Ẹ jẹ́ kí n sáré lọ wẹ̀ mò ń bọ̀. Kí ló ń ṣe? Sáré lọ wẹ̀. Ṣé ìrìn pawọ́pọ̀ ni? Gbé báàgì fún mi, my friend. Gbọ́, àìjọ lọ yẹn. Anybody ò jáde nínú ilé yìí o. Eré àbá listen, mi ò ní time fún gbogbo ilé láàárọ̀ tí o ti gbọ́. Má wá wàhálà mi o. Tó o bá ti mú mi dání, kò lọ anyway. Wá bí. Wá. Mi ò fẹ́. Wá bí. Ó tún máa nà mí. Nà ẹ́ o. Nà mí. Ṣé bí mo ṣe ń nà mí náà nìyẹn? Tànà ti dẹ̀ flow. Nà mí. Mo ń wọ̀ nẹ. Gbé bàbí fún mi. Gbé Mr. Preacher, nà mí o. Mr. Preacher, nà mí. Hello? Ẹ wọlé ẹ ṣílẹ̀kùn. Ẹ ra dádì. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ẹ káàbọ̀ sir. Mo ń gbọ́ ariwo bí a ṣe dé ẹnu ọ̀nà kí ló ṣẹlẹ̀. Lóhùn kò sí tó. Mẹ́wàá wà dádì. Mẹ́wàá wà. Mẹ́tàlá gan pàápàá. Onírọ́ òṣì. Àwọn oníwàásù náà nìyẹn. That's okay. Dádì ẹ jókòó sir. That's okay. Ẹ̀yin náà jókòó. Sit down. Ẹ jókòó ma. Come on, just. Pastor Gabriel. Mommy Janet. Daddy. What is the problem? Sir. Kí ló ṣẹlẹ̀? Dádì, aláṣejù nìyàwó mi. Onísọnù èèyàn ni. Ẹ wo, mo ní program ni. Wọ́n invite mi fún ministration kan. Mo dẹ̀ ti múra tán pé kí n máa jáde. Ló palẹ̀ báàgì mi mọ́ síbi tí mi ò mọ̀. Ǹjẹ́ gbé báàgì mi fún mi táìmù tí ń lọ ló fà á kékọ́rí bẹ́yẹn tó ní mi ò ní jáde sá. Mommy Janet, kí ló dé tẹ́ jẹ́ kí ọkọ yín lọ ṣe iṣẹ́ ìránṣẹ́? Daddy, kò lè lọ o. Unless tó bá mú mi dání. Ṣé gbọ́ sá, bó ṣe ń ṣe nìyẹn. Daddy, onísọnù nìyàwó mi, àṣejù ẹ̀ pọ̀. Kí ló dé tí ẹ̀yin náà mú ìyàwó yín dání? Daddy, mi ò lè mú dání lọ anywhere. Èmi nìkan náà invite now. Kí ló fẹ́ lọ ṣe ministration mi? Èmi nìkan mo dẹ̀ ń lọ. Oníròṣì ni ẹ́. Oníròṣì. Ìránṣẹ́ Ọlọ́run tó ń parọ́. Ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀. Sóò nìkan ló ń dá lọ. Àìmọye àwọn obìnrin tó ń kó lọ sí program. Daddy, etí mi ti kún. All the time náà máa ń pè mí. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kò lè mú mi dání. Àwọn obìnrin olóbìnrin tó ń gbé lọ́wọ́ ń kọ́. Wọ́n á dẹ̀ kọ́ mi pé wọn ò rí mi program pé bọ̀ wọ́n ra àwọn tọ̀hún. Ṣé rí bẹ́yẹn wàhálà tó kóra ẹ̀ sí nìyẹn. Owú jíjẹ yẹn ni problem ẹ̀. Àwọn ọmọ mi ló sọdá nǹkan mi yó, àwọn ọmọ kwaya tí mo máa mú dání tó jẹ́ pé àwọn ló máa kọ́kọ́ kọrin ṣáájú kí ministration tó kàn mí, òun ló sọdá àwọn obìnrin olóbìnrin yẹn o. Now, pastor, kí ló dé tẹ́ jẹ́ kíyàwó yín máa tẹ̀lé káwọn náà lọ máa kọrin? Daddy, àsìkò ọ̀rọ̀ wa tó báyìí. Ẹ wo ìyàwó mi, ẹ̀yin náà ẹ wo látòkè délẹ̀ sá. Ìyàwó mi ò mọ anything ní ṣe, anything ìyàwó mi ò mọ ṣe. The only area tí ìyàwó mi ti good sá, òun ni kitchen. Kò dáná, kò jẹun, lẹ́yìn yẹn kò sí nǹkan míì mọ́. Ẹ wo sá, tí ìyàwó mi bá wọ aṣọ tán, níṣẹ́ ló máa dàbí ìgbà tí wọ́n kó aṣọ sí ọrùn ṣìgìdì. Ẹ wo ọmọ 38 years tí mo fẹ́ sá, ẹ wo bó ṣe dàbí ọmọ 75. Ẹ wo ẹ̀yin náà ẹ wo ṣerú nǹkan báyìí ni wọ́n lè mú jáde kí wọ́n introduce ẹ̀kan sọ pé ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ni. Daddy, in fact mi ò tí n bá wá sọ pé àṣìfẹ́ ni I don't know. Daddy, báwo lẹ ṣe máa ní àṣìfẹ́ níyàwó yín? Ó dáa náà. Ìkà ni wọ́n mọkùnrin ìṣá. Ìkà ni ẹ́. Mo regret pé mo fẹ́ gan. Kí ni problem ẹ gan? Ẹ wo Daddy, ẹ̀dùn ọ̀nà ṣé mi ò dùn wò ni ẹ wo mi? Ṣé mi ò dá lọ́mọbìnrin ni? Ṣé mi ò lè tẹ̀lé ìkà burúkú lọ sí program? Kí ló rí lára àwọn tó ń kó lọ gan-an? Ẹ̀dùn ọ̀nà ṣé bí mo ṣe nígbà tó fún mi lélẹ́yìí? Daddy, ọmọkùnrin ṣe mí níbí.
ó ṣe mí níbi ó fẹ́ tọ́ mi dùn mí náà ó fẹ́ tọ́ mi dùn mí. Daddy ẹ̀tọ́ fífẹ̀tọ́ wọn dùn wọ́n. ẹ̀tọ́ fífi dùn ni ẹ̀yin náà ti gba ìjì òkùnkùn láàyè nínú ìdílé yín. Ọlọ́run ẹ̀mí pè ẹ̀mí pè ẹ̀mí pè mí Ọlọ́run ẹ̀mí pè bàbá mi mo gbé ọ̀gá. Ọlọ́run ẹ̀mí pè ẹ̀mí pè ẹ̀mí pè mí Ọlọ́run ẹ̀mí pè bàbá mi mo gbé ọ̀gá. Bàbá tó pè mí tó rán mi níṣẹ́ Ọlọ́run ẹ̀mí pè bàbá mi mo gbé ọ̀gá o. Ọlọ́run ẹ̀mí pè ẹ̀mí pè ẹ̀mí pè mí Ọlọ́run ẹ̀mí pè bàbá mi mo gbé ọ̀gá o. Pèní tí pèní tí pèní tí pèní ṣọlá bàbá mi àgbà tí kì í pèní pèní fúyà jẹ Ọlọ́run ẹ̀mí pè bàbá mi mo gbé ọ̀gá o. Ọlọ́run bàbá mi o Jósẹ́fù bàbá lọ́lá Ọlọ́run bàbá mi o Samson Akàndé lẹ́dẹ̀ Ọlọ́run bàbá mi o nínú ìpè yìí o má jẹ́ ń tẹ́. Ọlọ́run bàbá mi o Jósẹ́fù bàbá lọ́lá Ọlọ́run bàbá mi o Tímótì Ọbádáre Ọlọ́run bàbá mi o nínú ìpè yìí o má jẹ́ ń tẹ́. Ọ̀pọ̀ alágbára ń ṣubú tóun ìjà ń ṣègbé bàbá ojú ogun láwà o bàbá jẹ́ kí n jà kí n borí mú mi ju aṣẹ́gun lọ. Ọlọ́run ẹ̀mí pè má ṣe jẹ́ kí ìjì ayé kó gbé mi lọ. Ìfẹ́ owó ìfẹ́ obìnrin ìfẹ́ ipò kó má bà tèmi jẹ́ láyé Ọlọ́run ràn mí lọ́wọ́. Aginjù láwà o ọ̀pọ̀ alágbára laginjù ayé ti gbé mi o. Bàbá mi ràn mí lọ́wọ́ kí n lè ṣàṣeyọrí. Ta ni? My dear, èmi ni wọ́n sílẹ̀. Daddy kí ni nǹkan tẹ́ ẹ tún fẹ́? Wọ́n sílẹ̀kùn ní àwọn. Ẹ dẹ̀ ní sùúrù. Kí ni nǹkan tẹ́ ẹ tún fẹ́ Daddy? Kí lẹ fẹ́? Ọlọ́run bàbá mi ò Tímótì Ọbádáre Ọlọ́run bàbá mi ò nínú ìpè yóò máa jẹ́ ìtẹ́. Daddy kí lẹ fẹ́? Kí lẹ tún wá? Kí ló dé gan pàápàá? Ṣóúnjẹ ni ẹ̀dẹ̀ rọra. My dear kò má dá báyìí kí ni mo ṣe fún ẹ nínú ilé kí ni mo ṣe ó mà ti tó oṣù mẹ́ta tá a ti ríra gbẹ̀yìn nínú ilé. Daddy ṣé wípé oṣù tá a ti ríra gbẹ̀yìn ló kù tẹ́ ń kà nínú ilé? Daddy ẹ ráyè fún báíbù mọ́ ẹ ní àkókò dákẹ́jẹ́ pẹ̀lú Ọlọ́run àfosù tá a ti ríra gbẹ̀yìn. Anyway o kò sí nǹkan tó jọ lálẹ́ ó dàárọ̀ sà.
ẹ̀ẹ́dẹ̀ máa lọ kílẹ̀ tún jókòó sí ẹ máa lọ nà mo fẹ́ tilẹ̀kùn. ọlọ́run ẹ̀mí pé bàbá mi mo gbé ọ̀gá o. ọlọ́run bàbá mi o Jósẹ́fù Babalọ́lá ọlọ́run bàbá mi o Samson Akàndélẹ́dẹ́ ọlọ́run bàbá mi o nínú ìpè yìí ó máa jẹ ń tẹ́. ọlọ́run bàbá mi o Jósẹ́fù Babalọ́lá ọlọ́run bàbá mi o Timothy Ọbádáre ọlọ́run bàbá mi o nínú ìpè yìí ó máa jẹ ń tẹ́. lẹ́tà tí mo béèrè lọ́wọ́ yín lánàá ẹ̀ máa ti ṣàlàyé fún mi. àlàyé wo tún ló fẹ́? Kí ló dé gan-an? Ok, wọ́n invite mi sí convention ni ó tán. Ọ̀la la máa lọ báyìí. ẹ̀yin mélòó? ṣé wọn náà invite pé kó wá preach ni? Bọ̀ kí ló dé tẹ̀ sọ fún mi tẹ́lẹ̀. So o fẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ máa wá gbàyè lọ́wọ́ ẹ̀ kí n tó jíṣẹ́ tọ́lọ́run rán mi àbí? ó dáa ọlọ́run á bá yín lọ. ẹ ṣe àmín. wo jẹ́ kí n sọ fún ẹ o ní láti wà careful nínú ilé yìí o. So all this nonsense tó ń ṣe káàkiri nínú ilé I will not tolerate it. I will not. And again jẹ́ kó lùkàkù mọ time tó máa fi prayer sí máa fi prayer disturb mi. wà láyé tiẹ̀ kó jẹ́ kémi náà wà láyé tèmi o ṣùgbọ́n and gbogbo àdúrà tó máa fi ń disturb yẹn you have to stop it. ṣé tèmi bá ń pray prayer tèmi o máa ń gbóhùn mi ṣé mo máa ń disturb ẹ? There is time for everything mo bẹ̀ ẹ́ ṣùgbọ́n. Daddy oúnjẹ yín ti ready. oúnjẹ wo? oúnjẹ yín mo ti sẹ́ẹ̀tì ẹ̀. ẹ ṣé gan mi ò jẹ ṣẹ gbọ́ ẹ ṣé o. ọ̀rọ̀ ojú ayé ṣe ìráyé lóde. ẹ ọ̀rọ̀ ojú ayé ṣe ìráyé lóde. ẹ ọ̀rọ̀ ojú ayé ṣe ìráyé lóde. ẹ ọ̀rọ̀ ojú ayé. Daddy ẹ yọ nǹkan tó wà létí yín. What? ó ti pẹ́ tí mo ti ń pè yín nǹkan tẹ́ ẹ kó sétí ò jẹ́ kẹ́ ẹ gbọ́ ni. Ìṣókè ni. Àwọn ọmọ fi ẹjọ́ yín sùn mí o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìbínú lẹ fi máa ń bá wọn sọ̀rọ̀ àti wípé ṣe lẹ ń kanra máwọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ò Daddy. Wọ́n fẹ́ jọ́ mi sùn ẹ̀ pé mò ń kanra máwọn. Well, anyway bí ẹyẹ bá ṣe fò la ṣe máa ń sọ̀kò ẹ̀. But Daddy irú òkòwò lẹ wá sọ yẹn tẹ bá lẹ fẹ́ sọ̀kò fẹ́yẹ tó bá lọ bẹ dìyẹ ńkọ́. kó ṣáà ti bá nǹkan kan period. Ok Bọ́lá ló ń fẹ́ padà lọ sí school lọ́la ó dẹ̀ ní owó tẹ fóun ó ló kéré. kò máa dúpẹ́ pórí kan gbà. Ìwọ náà fi owó sí fún un náà ṣebí yọ̀ọ̀yọ̀ òun náà fún lówó sí i náà. But Daddy kò yẹ kó rí bẹ́ẹ̀. Daddy. What? Leave me alone kí ló dé? Bá mi gbé alẹ́ fẹ́rẹ́lẹ́ tán. Òkùnkùn ṣú, Olúwa bá mi gbé bí olùrànlọ́wọ́ mìíràn bá yẹ, ìrànlọ́wọ́ aláìní wá bá mi gbé. Olúwa ṣàánú fún mi. Kó ṣàánú fún ìjọ rẹ̀. Olúwa má jẹ́ kí ìjì òkùnkùn kó borí ìjọ rẹ̀. Torí à ń pè ọ̀rẹ́ lọ́wẹ̀ ó láàárọ̀ nínú. Olúwa jọ̀ọ́ má jẹ́ kí ìjì òkùnkùn kó borí ìjọ rẹ̀. Dádì níbi ilẹ̀ wà mo ti ń wá yín kiri látẹ̀ẹ̀kan dádì. Mo sì mọ̀ yí pé Ọlọ́run á gbàdúrà yín lérí ìjọ yìí lórúkọ Jésù. Kọ́nà ya gbàdúrà wa ni
torí ọ̀rọ̀ yìí ti fẹ́ sú mi. Ó ti wá dégbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pa kan ni mi ò rú jáde. àdúrà náà látúbọ̀ máa gbà dádì. Ọlọ́run tó kọ́ ìjọ ẹ̀ kò ní jẹ́ kí ogun ọ̀run àpáàdé kó borí ìjọ ẹ̀. Ọlọ́run sì máa ti ìjọ ẹ̀ lẹ́yìn. Àmín o. Ẹ ti ẹ̀gbọ́n náà dádì. Kí ló tún ṣe pásítọ̀ Múyìwá? Mi ò rí wọn nínú ìjọ lénìí. Pásítọ̀ Múyìwá, Ọlọ́run rán ìrànlọ́wọ́ rẹ̀ sí ìjọ. Olórí ìjọ tó. Ọlọ́run wá dá sọ̀rọ̀ ìjọ rẹ̀ láyé. Èsúrú ti màríkà lájáko. Gbàgbọ́ máa ti di gbàgbé. Ọlọ́run ò sì gbà ní. A nílò ìsọjí ìgbà ìkẹyìn. Ìsọjí tí ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìsọjí tí ó dá ìfẹ́ padà. Ọlọ́run gbé dìde. Mọ́mí kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ẹ wo gbogbo ẹ̀ ti sú mi. Àwọn àlá rándanrandan ni mò ń fi ìgbà gbogbo lá. Irú àlá wo ló ń lá? Mọ́mí kò tiẹ̀ yé mi. Kàyéfì bẹ́ẹ̀ ni pé tí mo bá fi lè jí báyìí mi ì ní rántí nǹkan kan mọ́. Ẹ̀rù máa bà mí, àyà mi máa já. Ẹ wò mọ́mí, mi ì lè purọ́ tàn yín, mi ì lè tàn yín. Mi ì gbádùn ìgbé ayé mi nínú ẹ̀mí mọ́. Tí mo bá tiẹ̀ tún sọ pé kí n máa múra kí n máa bọ̀ lé, ẹ̀rù máa bà mí ni. So o mọ nǹkan tó ṣẹlẹ̀ Bọ́lá, tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó máa bọ̀ nílé. Màá pe ẹ̀gbọ́n ẹ̀ náà kó náà wá sílé. Ṣó ń gbọ́? Èmi gan mò ń rí àwọn àmì kan èyí tó jẹ́ pé kò fi mí lọ́kàn balẹ̀ rárá. Ṣùgbọ́n tẹ́ bá dé, Ọlọ́run á kọ́ wa ní nǹkan tá a máa ṣe. Ṣó gbọ́, ọ̀rọ̀ wa kì í sọ̀rọ̀ orí fóònù rárá. Mo ti gbọ́ mọ́mí. Olúwa, irú kí ló ń ṣẹlẹ̀ nínú ìdílé mi lọ́wọ́lọ́wọ́ báyìí? Mi ò rí ojú ọkọ mi nílẹ̀ mọ́. Ìjì tún ti wá ń ṣe ọwọ́ òdì sáwọn ọmọ. Olúwa, níbo ni ojú rẹ wà? Dìde fún ìrànlọ́wọ́ ẹbí mi. Dìde, Ọlọ́run Jósẹ́fù Babalọ́lá. Ọlọ́run Ọbádáre. Ọlọ́run Tímótì Olúwọlé Ọbádáre. Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́. Bàbá gbà ọkọ̀ kan ló ń ṣe pé bàbá. Ẹ̀ṣẹ̀ ti pàdé ayé kan. Ọlọ́run ajínrere ọkàn. Johnny, madam náà. Pẹ̀lẹ́, mi ò understand nǹkan tẹ́ ẹ̀ ń sọ lórí fóònù lẹ́ẹ̀kan. That was why mo ṣe pè é pé kárí àwọn ọ̀nà wọn ká lè lọ sọ̀rọ̀. Sá, ipò tí ìjọba wà ní olóhùn pa mí lẹ́kọ̀ọ́. Ó sì jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi sá. Ìyẹn ni mo ní kí n wá pè yín kí n ṣe lálàyé fún yín. Ṣé branch ọ̀dọ̀ yín àbí gbogbo láti lọ? Àti branch tọ̀dọ̀ mi àti every other branches, even including the headquarters here. Bákan náà ni gbogbo wa rí. Sá, ìjọba ti di ìdàgbò. Òpó tá a dúró lé lórí àti ìyẹ̀kúrò nínú. Àwọn tí a lérò wípé wọ́n jẹ́ ògbóǹtarì nínú ìjọ, they are nowhere to be found. Àwọn tá a kà kún gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí, wọ́n ti backslide. In fact, they are now serving mammon instead of serving God. And Bíbélì sọ wípé àwa kò lè sin Ọlọ́run pẹ̀lú mammoni. But people are just after worldliness. Godliness is nowhere to be found in them. Sir, ipò tí ìjọ wà lénìí, àwọn ọ̀dọ́, even including the elders, they are not doing their job anymore. Sir, iná ẹ̀mí àti iná ìyìn rere ó ti jó rẹ̀yìn. There is no more revival in our church. Olúkúlùkù ń ṣe ń tó wù ni. Can you note, ní the last revival tá a ṣe tó jọ joint revival, ẹ̀yin náà ẹ wo iye àwọn èèyàn tó wá. Even the Bible study we did in our church, only few people came. They are not after God anymore. The worst part of it, sir, àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó yẹ kó máa bá nǹkan wọ̀nyí wí nínú ìjọ,
àwọn ganan tó ń gbé lárugẹ. If you go to churches today, ẹ máa understand much, sir. Ìwọ̀nyí ló dùn mí, ló dẹ̀ ń pa mí lẹ́kún. Mo ní kí n ṣe lálàyé fún yín, sir. Pastor Jide, mo appreciate you. God bless you. Ṣé tí bá ní nǹkan tẹ́ sọ òye mi, mo ń parọ́ ni. Ó yé mi dáadáa. In fact, ṣé rí ọ̀rọ̀ yìí, ó máa ń jẹ́ ohun tó máa ń bẹ mi àti mọ́mí lọ́kàn jẹ́ each time tá bá ti ronú lórí ọ̀rọ̀. Nǹkan tẹ́ sọ ẹ̀ parọ́. Even here in headquarter. Àwọn tá a tún rò pé ó yẹ kó jẹ́ èèyàn ọ̀la ìjọ wa di youth. Atrocity wọn gan. You can see the way they are dancing in the church. You can see the kind of their dresses. But Pastor Jide, I know something. The Lord will revive the church. We need to arise and be prayerful. A nílò láti gbàdúrà fún ìjọ. Mo mọ̀ kankan. Ẹnu ọ̀nà wọn àpàdé ní borí ìjọ ẹ̀. Kí ewu ìgbà ìkẹyìn wọ́n bá gbé ìjọ lọ. Because we are in the perilous time. Tabale dìde and you don't forget. Bible sọ pé you shall know the truth and the truth shall set us free. But kì í ṣe gbogbo ẹ̀ ló mọ̀ òtítọ́ ẹ̀. Ṣé wá rí àwa tó kù tá a mọ̀ tẹ́? Because can you imagine? I appreciate God for your life once again, for your concern. Ọ̀pọ̀lọpọ̀ lórí ìbọn tí wọ́n kà sí náà. So àwa tí ọ̀rọ̀ yìí ti yé tọrọ ìjọ kalára. This is God's business. To kalára, let's arise. Yẹ ká dìde. Yẹ ká gbàdúrà fún ìjọ. Ká képo olórí ìjọ tọ̀run. And I believe something. The Lord will revive the church again. Amen. Pastor Jide, the dry bone of the church shall rise again. I believe that. I believe the church will rise on. Let's rise. Let's call upon Lori Jodo. Mo pé the prayer of the righteous availeth much. Let's pray, and then the Lord will help us. Now, on that note, anywhere from now, I will call you. We are going to organize a special prayer. The dry bone of the church shall live again. Let's pray. Father, in the name Dádì ayé àtijọ́ ń lò ayé àtijọ́ ló ń béèrè ìṣe dádì ayé sí. Kí ló ṣe dádì? Kí ẹ̀dẹ̀ bá wa sọ̀rọ̀ lórí ìta understand. Mọ́mí ẹ̀dẹ̀, kí ló ṣẹlẹ̀? Ìgbà tó bá lu dádì náà máa jáde. Wọ́n bá dẹ̀ wọlé wọn kàn wọlé ni. Tí mi sì wá tó ẹrú ẹni tó máa béèrè pé ńbo náà ti ń bọ̀. Ara nǹkan tí mo fi ní kẹ́ wálé gan nìyẹn. Tẹ́lẹ̀ ojú ara ni mo fi ń wo ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n báyìí òye ti wá yé mi pé ohun tí ẹ̀mí ni ẹnìkan kì í fara ní ojú ẹ̀. But mommy, ẹ sọ gbogbo eléyìí fún mi tẹ́lẹ̀. Ó dà tí mo bá sọ fún ẹ kí ló máa ṣe? Máa bá wọn sọ̀rọ̀. I will talk to him. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé yìí ó kọjá agbára tèmi nìkan. N ò sì fẹ́ pe ará àta láti wá dá sí ọ̀rọ̀ ìdílé mi. Ojúṣe mi àti dádì ni láti paná gbogbo agbára ọ̀tá, láti pa Sátánì lẹ́nu mọ́ lórí ìdílé wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, dádì ò tiẹ̀ ní interest nínú nǹkan tẹ̀mí nínú ilé yìí mọ́. Ohun tí mo wá wò ni pé nínú ilé yìí a nílò àdúrà ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀. Ojúṣe èmi àti dádì ni láti ṣe, láti dúró, láti paná gbogbo agbára ọ̀tá àti gbogbo iṣẹ́ ìjàmbá òkùnkùn nínú ilé yìí. Ṣùgbọ́n ṣe ni láàánú, dádì ò tiẹ̀ ní interest nínú ohun tẹ̀mí nínú ilé yìí. Ìdí nìyẹn tí mo fi ń ronú kí ni mo lè ṣe. Ni mo fi wò pé tẹ́ bá wá sílé, kájọ gbàdúrà ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀, kájọ wá ojú Olúwa, kájọ paná gbogbo agbára òkùnkùn àti gbogbo ìjìkíjì èyí tó ń fẹjú mọ́ ìdílé wa, ká pa á lẹ́nu mọ́. Ó sì dá mi lójú pé tá a bá dìde tá a kọ ojú ìjà sí Èṣù nínú ilé, ó máa sá fún wa. Àmín o. Àmín. Mọ́mí, nígbà wo nìyẹn máa bẹ̀rẹ̀? Alẹ́ iná ni ohun tó bá ti yá kan kò tún pẹ́ mọ́. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ ìṣòro lálẹ́ alálẹ̀, ọjọ́ 3 la dẹ̀ fẹ́ lò. Dandan ni wọ́n lájà o, ó di dandan kí n lájà. Ẹ̀yin ọmọ ó yẹ pariwo. Ẹ lanu ẹ sọ̀rọ̀, ẹ sọ ẹ pariwo.
gbogbo olórí agbára ètò ìjọba àtàgbára kó wa lójú nínú ilé ìjọ ọlọ́run tó fi wọ́n tún bóyá àdúrà. Gbogbo dé gbogbo dé gbogbo ṣòwò ẹ jáde jáde lórúkọ Jésù gbogbo ìjọba òkú mo fà yíyá lórúkọ Olúwa lórúkọ Jésù Olúwa wá ẹ pariwo Olúwa àkókò wa ti tó afẹ́jọ́ òmìnira nínú ilé yìí afẹ́kọ́ lọ́wọ́ òkú àti ìjọba àtàgbára ètò ìyàwó ilé wa gbogbo yìí ẹ pariwo lórúkọ Jésù ó yẹ ìgbìmọ̀ adágẹ́ sọ́ọ̀dì àdúrà. Orúkọ Jésù gbogbo ìjọ. Ẹ sọ̀rọ̀ jáde ogun ilé wa sọ̀rọ̀ Olúwa ẹ padà lẹ́yìn mi kíákíá ẹ padà lẹ́yìn mi kíákíá. Ogun ilé wa sọ̀rọ̀ Olúwa ẹ padà lẹ́yìn mi kíákíá ẹ padà lẹ́yìn mi kíákíá. Ẹ padà lẹ́yìn mi kíákíá. Ó yẹ sọ̀rọ̀ ẹ padà lẹ́yìn mi kíákíá. Ẹ padà Jésù Olúwa wa ó yẹ sọ̀rọ̀ ogun tó tẹ̀lé wa kiri tó tẹ̀lé dájú yé tó tẹ̀lé ìrìn àjò wa tó ti àyànmọ́ wa darí ríboríbo ó yẹ máa padà ó yẹ padà lórúkọ Jésù àsọdí àdúrà orúkọ Jésù ọ̀yà ọjọ́ tó máa ti kọjá ìdílé wa orúkọ Jésù ogun ilé wa padà 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 lórúkọ Jésù ogun tó tẹ̀lé ọmọ mi kiri àkókò tó yẹ jáde lórúkọ Jésù ẹ jáde 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 lórúkọ Jésù Olúwa o ayérayé o Ọlọ́run orí òkè yóò yá gbá mi gbàdé ó yá gbàdé mi fún mi gbàdé mi fún mi ìgbà ìjọba ilé mi padà fún mi lórúkọ Jésù ó yá bàbá wákàtí títí Olúwa ṣàánú orúkọ Jésù Olúwa wà. Mo ti lè wò ojú pọ́sí tó àkọ́lá ní tẹ̀sí. Mo ti lè wò ojú pọ́sí tó àkọ́lá ní tẹ̀sí. Ìjẹ̀bí náà jẹ́ àwọn Ìṣọmọ olókùn àti láti forí ti kásẹ̀kù. Gbogbo agbára ogun tó jà ìyá àti bàbá yín lórúkọ Jésù kò ní jà yín. Àmín. Ẹ sọ fún Ọlọ́run gbogbo májẹ̀mú ọfà gbogbo ogun ọfà ọjọ́ pípẹ́ tó ń pò ìdílé wa lògbòlògbò kí Olúwa kó finá tì í jáde ó yá àdúrà orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ gbogbo ogun ọfà gbogbo ogun ọfà òkùnkùn tó ti wọnú ẹbí mi tó ti wọnú ìdílé mi tó kọ ìdílé mi lògbòlògbò Olúwa finá tì í jáde lórúkọ Jésù Olúwa finá tì í jáde finá tì í jáde Jésù Olúwa wa fọ̀rọ̀ tú mi sílẹ̀ fọ̀rọ̀ gbé mi dìde fọ̀rọ̀ ṣe mí lógo àrà fọ̀rọ̀ gbé mi já gbangba fọ̀rọ̀ tú mi sílẹ̀ fọ̀rọ̀ gbé mi dìde fọ̀rọ̀ ṣe mí lógo àrà fọ̀rọ̀ gbé mi já gbangba gbé mi já gbangba gbé mi já gbangba gbé mi já gbangba ó yá gbé mi já gbangba. Jésù Olúwa wa wá sọ fún Ọlọ́run gbogbo agbára ọ̀rọ̀ gbogbo agbára ọ̀rọ̀ òdì ètò ṣiṣẹ́ lòdì sí májẹ̀mú àti ìṣẹ̀dá wa nínú ilé kí Olúwa kó fi náà run wọ́n dànù àdúrà orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ọ̀rọ̀ ọmọ onímájẹ̀mú ọ̀rọ̀ ó yá fi àṣẹ ọ̀rọ̀ tú wa sílẹ̀ fàṣẹ ọ̀rọ̀ tú ìdílé mi sílẹ̀ níbi tí agbára ọ̀rọ̀ dè wá mọ́ Olúwa fi àṣẹ ọ̀rọ̀ tú wa sílẹ̀ Jésù Olúwa wa. Ọlọ́run
gbolẹ̀ ìdè lẹ́ẹ̀kan sí ó wá tàn mọ́lẹ̀ ó wá tàn mọ́lẹ̀ ó dìde ó lẹ́ẹ̀kan sí ó wá tàn mọ́lẹ̀ ó wá tàn mọ́lẹ̀. Daddy. What? Mo dẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ pàtàkì kan ni o. Mo dẹ̀ lóhùn. Kí ló ní náírà rẹ̀ fẹ́ sọ? Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Leave me alone. What is it? Daddy. Ọ̀rọ̀ gidi mo fẹ́ sọ. Aládé. Gideon, wá sí get fún mi jọ. Sir. But Daddy. Bọ́lá, bàbá ẹ fẹ́ fi mọ́tò gbà mí. Bẹ́ẹ̀ ni, wọ́n fẹ́ fi mọ́tò gbà yín. Mọ́mí, mo wá rí lójú rẹ̀ pé inú yóò dùn sí ìwà tí ìyá yín lọ́wọ́. Báwo ni inú mi ṣe lè dùn pẹ̀lú ìwà tí dájú ẹ̀ kù sí? Bọ́lá, iná ẹ̀mí ẹ̀ ò lè kú. Ọlọ́run á tún agbára ẹ̀ ṣe. Mọ́mí, mo fẹ́ kẹ́ mọ̀ yí pé kì í ṣe pé ó gbìyànjú àmọ́ àwọn agbára kan wà tí wọ́n fi làálàá wá ṣòfò nínú iṣẹ́ ìránṣẹ́. Ẹ ká sọ fún Ọlọ́run, ẹ ká ké pe Jésù, gbogbo agbára òkùnkùn tó ń fi làálàá wá ṣòfò nínú ìjọ yìí nínú iṣẹ́ ìránṣẹ́ kí wọ́n fọ́ lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo agbára wọ́n máa tó fi làálàá wá ṣòfò nínú ìjọ yìí ó yẹ gbìnà sọ̀rọ̀ lórúkọ Jésù ẹ gbìnà sọ̀rọ̀ lórúkọ Jésù ẹ gbìnà sọ̀rọ̀ lórúkọ Jésù ẹ gbìnà sọ̀rọ̀ Jésù Olúwa wa. Àmín. Mú mi ẹ máa gbàdúrà fẹ́ ká fi kún ìtara wa ìjọ gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ ẹ ká sọ fún Ọlọ́run ṣe rí àwọn ẹ̀mí kan wà tí wọ́n gbógun ti òtítọ́ àwọn ẹ̀mí kan wà kì í ṣe pé irúgbìn ò dáa irúgbìn dáa àmọ́ ilẹ̀ tó ń bọ́ sí ló máa sọ ohun tó máa wù bẹ́ẹ̀ dẹ́mẹ̀ ẹ ká sọ fún Ọlọ́run agbára tó ń gbógun ti òtítọ́ ní ìjọ wa tó yẹ káwọn èèyàn máa ṣe ohun tí ò tọ́ tí wọ́n fi ń wà tó fi ń rìnrìn àjò ìparun láti òní lọ agbára ẹ̀mí máa kó bá wọn jẹ́ lórúkọ Jésù Ọlọ́run àgbàdúrà gbogbo agbára tó ń gbógun ti òtítọ́ nínú ìjọ wa ó yẹ bàjẹ́ ó yẹ bàjẹ́ tó dàbí ti Jésù. kò sọ́sọ́ tó dàbí ti bàbá. kò sọ́sọ́ tó dàbí ti Jésù. Agbára tó jàmbá lórúkọ Jésù. Lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Ọlọ́run ọba dáre Ọlọ́run tí mo ti rọlé ọba dáre. Ìkẹ́kẹ́ yé mi dájú nìsín ẹsẹ̀ òkùnkùn kan ti wọnú ìjọ ẹsẹ̀ ìbọ̀dé kan ti wọnú ìjọ iṣẹ́ rẹ̀ dẹ̀ ní pé láti domi àlàáfíà ìjọ ó fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ dàrú ó fẹ́ fa wàhálà káàwúrò dákẹ́ a ó sọ fún Olúwa a ó képe Jésù gbogbo ẹsẹ̀ òkùnkùn láti ní ìjọ òkùnkùn tó wọnú ìjọ àti ẹsẹ̀ àti ẹlẹ́sẹ̀ iná mi mímọ́ yọ pẹ́lẹ́rẹ́ àdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù gbogbo ẹsẹ̀ òkùnkùn tó wọnú ìjọ láti dọ́nu àlàáfíà ìjọ lórúkọ bàbá orúkọ má orúkọ mímọ́ àti ẹsẹ̀ àti ẹlẹ́sẹ̀ iná pẹ́lẹ́rẹ́
olúwa wa. Olúwa wa. Amen. Thank you, Holy Spirit. Dádì, ọ̀tọ̀ ní nǹkan tá a wá gbàdúrà fún, ọ̀tọ̀ ní ìran tí Ọlọ́run fi hàn mí. Kí nìyẹn? Ẹ ṣáà mọ ọ̀rẹ́ mi, ìyàwó pásítọ̀ Ojúọlá rí. Of course, of course. Ọlọ́run fi àṣírí ogun tó ń ja ìdílé wọn hàn mí, wọ́n tún fi ọ̀nà àbáyọ hàn mí pẹ̀lú. Ó ti parí nìyẹn. Tọ́lá máa ti fàṣírí ogun èèyàn tó dẹ̀ fọ̀nà àbáyọ sí. Ogun ti ṣẹ́ nìyẹn náà. Bẹ́ẹ̀ ni dádì, ṣùgbọ́n ọ̀rẹ́ mi kò máa ṣírí ogun tó ń jà wọ́n o. Bẹ́ẹ̀ ni kò sì mọ̀nà àbáyọ. Ó kàn gbàdúrà gbàdànù lásán ni. Ibi ni nǹkan wà. Ọ̀rẹ́, jọ̀wọ́ sọ fún mi, kí ni ọ̀nà àbáyọ kúrò nínú ìjì òkùnkùn tó ń jà nínú ilé mi? Nígbà tí èmi àti dádì ń gbàdúrà, a fi ìran kan hàn mí nípa ìdílé yín. Apamọ́lẹ́kúnjayé bá yí ọmọ jẹ́. Mo kí ọ. Ó káre. Ó sì kú iṣẹ́ takuntakun. Wá wò ó. Iṣẹ́ kan ṣoṣo báyìí ló kù fún ọ tí mo fẹ́ kó o ṣe fún mi. Ó sì wá fi ń dá ọ lójú pé tó o bá lè ṣiṣẹ́ yìí, mo ṣèlérí fún ọ pé n ó gbé ọ ga gidigidi nínú ìjọba mi ní ìlọ́po 3. Ọlọ́lá jùlọ kí léegun mi ṣe tí yóò sọ pé òun ò fàárọ̀ jù. Èmi ti ṣèlérí, mo sì ti pinnu rẹ̀ wípé èmi ò fi ojú agbára sílẹ̀ fún ìtẹ̀síwájú ìjọba wa. Ó káre, ó káre. Apamọ́lẹ́kún bá yí ọmọ jẹ́. Wò ó, égbìnrin ọ̀tẹ̀ òun ló ń bẹ nídìí iṣẹ́ yìí tẹ́lẹ̀. Àmọ́ agbègbè náà gbóná dandan fún un, ó gbóná jù fún un. Nítorí ìdí èyí, égbìnrin ọ̀tẹ̀ ti sá kúrò nídìí iṣẹ́ náà. Ìgbà tí mo sì wá ronú rẹ̀, mo rí i pé ìwọ gan-an ló lè ṣiṣẹ́ náà. Ìdí èyí gan-an ló jẹ́ kí n pè ọ́. Ọlọ́lá jùlọ èmi pẹ̀lú ti pinnu, bẹ́ẹ̀ ni mo sì ti ṣèlérí wípé n ó fi ojú agbára àti okun n ó fi sílẹ̀ fún ìtẹ̀síwájú ìjọba wa. Ó káre. Apamọ́lẹ́kún bá yí ọmọ jẹ́. Wò ó, mo fẹ́ gba àlejò ojúlárí láti orí pẹpẹ wá sí ìjọba ọ̀run àpáàdì. Ọjọ́ 7 péré ló sì kù tá a gbọ́dọ̀ fi ṣe àṣeparí iṣẹ́ yìí. Àmọ́ kọ́kọ́rọ́ kan ṣoṣo tó bẹ yín ajá jẹ́, òun náà ní tìyàwó rẹ̀. Apamọ́lẹ́kún bá yí ọmọ jẹ́. Mo wá fẹ́ kó o gbéra báyìí, kó o wá lọ sílé wọn, kó o lo ọgbọ́n ìgbàlódé àti àgùnmọ̀kọ́rọ́ yìí láti pa gbogbo náà mi tí ń bẹ nínú ìyàwó Ojúọlá rí. Bí mo ṣe fẹ́ kó o ṣe fún mi nù. Ọlọ́lá jùlọ eyín ò lè ẹ wò ó, n ó jẹ iṣẹ́ náà ju bí ẹ ti fẹ́ lọ. Ẹ̀yin ẹ kàn fún mi ní àǹfààní láti mọ bí ilé wọn, àyíká wọn àti agbègbè wọn ṣe rí, kí èmi lè bá àmọ́ bí tí èmi ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀. Ó kárí, àǹfààní wà fún ọ láti wo ilé wọn àti àyíká bẹ́ẹ̀ pẹ̀lú. Èyí ni yóò sì fún ọ láàyè láti mọ irú irinṣẹ́ àti ohun ìjà, kódà pẹ̀lú àwọn ọmọ ogun tó kò dání láti dojú ogun kọ wọ́n. Wò ó, ilé àti àyíká wọn náà rí.
kejì àwọn eléyìí ti júwe ibi tá a tó kò bọ̀ lọ́rùn wọn bẹ́ẹ̀ sì ni ẹran tí ò yí ni ṣe bí kàn wọ́bẹ bẹ́ẹ̀ sì ni ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ wọn kò tún ayọ́dà bẹ́ fúnra lára wọn ti pèsè àwọn ọmọ ogun àti ohun ìjọ olóró tí èmi ò fi dojúkọ wọn tí sì fi ṣẹ́gun wọn. apamọ́lẹ́kùn bá yí ọmọ jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ṣe mí ní kàyéfì bíi ti báwo àti pé ohun ìjàwó gan ni àwọn èèyàn yìí tí wọ́n ti pèsè ilẹ̀ fún ọ. aládé ayé ẹ̀yin ò rí tẹ́mi rí ni ẹ wo àyíká àti agbègbè wọn bí ó ṣe kún fún òórùn àti ìdọ̀tí. ṣe bí ilé ìdáná wọn ni ò ṣe é rìn tí wọ́n rẹ omi abọ́ tí wọn ò tí ì fọyọ́ tí sì ń ṣèdè ilé ìwẹ̀ wọn àti ibi tí wọ́n ti ń yàgbẹ́ ni ó kún fún òórùn tí ò ṣe é ṣe é rí rárá gbogbo àyíká wọn ni ó sì dọ̀tí èyí gan ti tó láti dojú ogun kọ wọn àti wípé àwọn ọmọ ogun tí wọ́n ṣètò lẹ̀ fún mi ààyè ìdun àti àwọn eku tí ń bẹ ní àyíká wọn ó ti tó ní ọmọ ogun n ò nílò ọmọ ogun láti ìjọba ọ̀run àpáàdì kó tó di pé wọn ó jèrè ojúlarí wa sínú ìjọba wa. apamọ́lẹ́kùn bá yí ọmọ jẹ́ ọlọ́lá jùlọ. ó káre ọkùnrin takuntakun ní olóòótọ́ ó kú àròjinlẹ̀ ó sì kú àfọkànsí ó káre. ọlọ́lá jùlọ paríparí rẹ̀ wọ́n lo ayé ayára bí àṣà bí bá ti ń fò láti orígun kan sí èkejì bẹ́ẹ̀ ni ń jẹ́ kó máa tafa ìgbọ́njú àti ìrẹ̀wẹ̀sì sínú ilé wọn pẹ̀lú. apamọ́lẹ́kùn bá yí ọmọ jẹ́ ọlọ́lá jùlọ. ó kí ọ wo ọ̀rọ̀ rẹ àti iṣẹ́ rẹ pẹ̀lú ó fi mí lọ́kàn balẹ̀ ó múnú mi dùn ó sì wú mi lórí jọjọ mo wá ń ṣe ìlérí yìí fún ọ lónìí apamọ́lẹ́kùn bá yí ọmọ jẹ́ wípé bó o bá lè ṣe iṣẹ́ yìí ní àṣeyọrí wọ́n wá ipò kún ipò rẹ bẹ́ẹ̀ ni mo sì fi ọ́ ṣe ìkẹrin nínú ìjọba mi. tọ́ba wa rí bẹ́ẹ̀ ọlọ́lá jùlọ èmi pẹ̀lú tìka lára mi mo ṣe ìlérí náà fún yín wípé láìpẹ́ láì jìnnà a ó fi tayọ̀tayọ̀ gbàlejò ojúlarí láti orí pẹpẹ wá sínú ìjọba wa. Orí mi o wàhálà dé ọ̀rẹ́. My sister, ìgbé ayé kìrìsìtẹ́nì àti àdúrà gbígbà nínú àyíká tó kún fún ẹ̀gbin àti ìdọ̀tí èyí kò bójúmu. Kí má tàn yín ẹ̀yin gangan lẹ fi ọwọ́ ara yín fa ogun àti irinṣẹ́ sátánì sínú ìdílé yín. My sister, Ọlọ́run rìn nínú ìdílé yín o ẹ jẹ́ kí iye yín kó ṣí o ìwà ìbìkítà àti àìmọ̀kànmọ̀kàn ló máa ń jẹ́ kí kìrìsìtẹ́nì pẹ́ nínú ogun. A wá máa sọ wípé àdúrà wọn ò gbà láì mọ̀ wípé iyè ríra ìwà òpè àti àìmọ̀kànmọ̀kàn ló gbàbọ̀dẹ̀ tì wọ́n. Gbogbo aṣọ tí ò wúlò aṣọ ìdọ̀tí ẹ kó gbogbo ẹ̀ dànù ẹ kó gbogbo ẹ̀ka ẹ fọ̀ àwọn abọ́ tó bá dọ̀tí ẹ fọ̀ wọ́n gbogbo àwọn àlòkù bàtà ike ẹ kó wọn dànù ẹ jẹ́ kí àyíká yín kó wà ní mímọ́. O ṣé ọ̀rẹ́ o ṣé thank you. dandan ni wọ́n làájá o ó di dandan kí n làájá dandan ni wọ́n làájá o ó di dandan kí n làájá. dandan ni wọ́n làájá o ó di dandan kí n làájá. Bànújẹ́ á dópin o nínú ayé mi ẹkún mi àtẹ̀rín. Ìbànújẹ́ á dópin o nínú ayé mi o ẹkún mi àtẹ̀rín. Bọ́lá ṣé o ti parí bẹ̀yẹ lọ sí inú stọ̀ yẹn kó bá mi rearrange ẹ̀ mo ti tún gbogbo bẹ̀ ṣe kó mo bá mi rearrange àwọn nǹkan tó wà níbẹ̀. Kitchen yẹn kọ́ ó ti clean o ṣe ọmọ dáadáa nǹkan tó kàn sí ni pé mo fẹ́ kó lọ sínú store yẹn
kó bá mi wo kó bá mi rearrange everything ọ̀dọ̀ náà mo ti gbánú ẹ̀ dáadáa. Èwo ni wọ́n ń kó lọ yẹn? Àwọn ìdọ̀tí tó dáa táwọn bàtà tó wà ní. Bàtà ló wà bẹ́ẹ̀ tí ò dáa. Ó yá lọ dà sínú náà nínú náà lọ. Tó bá dé ó máa bá mi tún yàrá dájú sí. Kó bá mi change the spread wọn. Ó yá tètè lọ football. Yẹ́sítà ni oko wọlé o. Àyàbò. Òkú àtẹ̀mọ́ra lórúkọ Jésù àrírí lábúrú ẹ̀yìn tán fi sílẹ̀ Ọlọ́run ló bàjẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Kí ló ṣe yín? Ẹ wá ń bí ẹ ní lọ. Ó yá ẹ jókòó. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ tẹ̀ mọ́ra? Dádì ni dádì lásìdẹ́ǹtì. Dádì èwo ṣé ti yín? Dádì. Ọmọdé kú sí. Kí lẹ sọ? Madam kí lẹ sọ? Kí ni nǹkan tẹ̀ sọ? Ọ̀rẹ́, nígbà kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́? Kí ló ṣẹlẹ̀? Pẹ̀lú òun láti gbé nínú pẹ̀lú òun wọ́n tí ó kù mọ́ orí ẹ wò ẹ má sunkún mọ́ àwa náà mú mọ́ra ni ẹ má sunkún mọ́ ó ti tó. Bó ní kí n ti bẹ̀rẹ̀? Bó ní kí n ti bẹ̀rẹ̀? Ọ̀rẹ́ sọ fún mi. Oyè fi mí lẹ́jọ́. Àníkẹ́ farabalẹ̀. Ọlọ́run á dì yín. Á bá yín gbẹ́rù yín. Á tọ́jú àwọn ọmọ yín. Bíbélì jẹ́ kó yé wa wípé Ọlọ́run mú olódodo lọ ṣáájú ọjọ́ ìdí. Ọ̀rẹ́ ìfọ̀lọ́dà. Níbo ló ń lọ? Ó lọ sí ibi ìsinmi ayérayé ni. Àmì àti àṣẹ rẹ dà. Àmì. Ṣé olùṣọ́àgùntàn ayọ̀ bá mi ojú ọ̀la tó. Abíọ́sí ayé ọdún 1955. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún, ó fi ayé rẹ̀ fún Jésù ní Olúwa àti ìgbàlà rẹ̀ ní ilé ìwé. Ó jẹ́ olùfọkànsìn. Ó fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì máa ń wàásù ọ̀rọ̀ náà ní ìgbà gbogbo. Ó jẹ́ ọlọ́gbọ́n àjèrè ọkàn. Lẹ́yìn ọdún 1974, Jésù fi àánú ọ̀padà wá sí agbo. Ní ọdún 1980, ó kẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀-ẹ̀rọ ní ilé ìwé gíga. Ó sì ṣe ìgbéyàwó ní ọdún 1984. Ìwọ àti ẹbí rẹ fẹ́ràn Ọlọ́run. Ẹ jẹ́ òṣìṣẹ́ tó ṣe ọkàn kan. Ní ọdún 1999, àtàmì òróró olórí gẹ́gẹ́ bí ìrádá. Ó sì jẹ́ olóòótọ́ sí ìpè àti iṣẹ́ rẹ̀. Òkú fún ẹ̀mí àmọ́ra. Orí títì ní ìfẹ́. Ó kò sì gbọ̀gbọ̀gẹ́ rárá. Bẹ́ẹ̀ ni ó kò fi àyè sílẹ̀ fún oṣù. Kò jẹ́ olóòótọ́. Ṣùgbọ́n ó ṣe láàrin nígbà tó díẹ̀. Tí ó sì mọ̀ pé ìrè rẹ̀ ó fi àyè díẹ̀ fún oṣù mẹ́sàn-án rẹ̀. Kò fún ọ ní ọ̀rọ̀ déédéé. Ohun mẹ́ta ni kò fún ọ ní àǹfààní láti wọ ìsinmi. Tí a ti pèsè ọmọ irọ́ bàbá. Inú àgbèrè. Àwọn
àwọn ẹ̀mí tí a jẹ́ ìṣẹ̀ṣẹ̀ tí máa ń lò láti gbé àwọn ìṣẹ̀ṣẹ̀ lẹ́yìn. Àwọn olùṣọ́ tí wọ́n bá ń tó lọ lọ́dọ̀ ní kì í ṣe ẹ̀ṣẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ fún mi ní àǹfààní ẹ̀kan sí i. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní àǹfààní ẹ̀kan sí i o. Ẹ fún láti orí pẹpẹ wá sínú ìjọba wa ọlọ́run àpáàdì. No! God forbid! Orí mi kọ̀, mi ò ní ṣàṣedànù, mi ní sáré lásán. Fẹ́mi. Ma. Àlá ni. Àlá. Àlá burúkú ni. Àlá ọ̀sán. Lórúkọ Jésù, àlá burúkú ò ní ṣẹ lórí ẹbí wa. Àmín, àmín. Ó ṣe Fẹ́mi. Ó ṣe. Mo tán. Ṣé wípé èmi ni mo lọ́wọ́ sí ìṣubú ọkọ mi? Olúwa, dáríjì mi. Have mercy, Lord. Forgive me, Lord. I'm sorry. I'm sorry, Lord. Olúwa dárí gbogbo ìwà ìbìkítà àti ìwà òpè àti ìwà ìmọ̀kàn mi jì mí. Olúwa ṣàánú fún mi, dáríjì mi, mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Olúwa, máa fanú rọkọ mi padà. Àǹfààní gbà. Má jẹ́ ká kú sípò burúkú yìí. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ mi kọjá. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ mi kọjá. La ilẹ̀ mi kọjá, káyé mi kò níyànjú. La ilẹ̀ mi kọjá, káyé mi kò nítumọ̀. Bàbá la ilẹ̀ mi kọjá, kẹ́bí mi kò níyànjú. La ilẹ̀ mi kọjá, kẹ́bí mi kò nítumọ̀. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ mi kọjá. Ọlọ́run ẹ̀mí pé má ṣe jẹ́ kí ìjì ayé kó gbé mi lọ. Ìfẹ́ owó, ìfẹ́ obìnrin, ìfẹ́ ipò kó má bà tèmi jẹ́ láyé. Ọlọ́run ràn mí lọ́wọ́. Aginjù láwà o, ọ̀pọ̀ alágbára laginjù ayé ti gbé mi o. Bàbá mi ràn mí lọ́wọ́ kí n lè ṣàṣeyọrí. Ẹ jọ̀wọ́, ẹ ṣàánú fún mi. Àánú nínú ìjọba wa kò sáànú kankan nínú ìjọba wa ń bì. Òun béèrè àánú, ó lè ráàánú gbà o. Wò ó ti débi tó parí ìrìn àjò ẹ sí. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi, ẹ jọ̀ọ́. Ṣé pé ìwọ ṣe lè béèrè àánú nígbà tí wọ́n ń tú àwọn òǹdè sílẹ̀? Ṣèbí mo sọ fún ọ. Wò ó ti débi tó parí ìrìn àjò rẹ sí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi.
kọ̀wé rẹ̀ pé ní orí òkè Síónì ní ìdájọ́ yóò sì wá àwọn aráalé Jákọ́bù yóò sì gba ìní wọn. Àkọ́ wípé a lè gbé ìkógun lọ́wọ́ alágbára bí tàbí òǹdè lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù, ṣùgbọ́n báyìí ni Olúwa wí, a ó tilẹ̀ gbé ìkógun lọ́wọ́ alágbára àti òǹdè lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Ṣèbí akọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ so ọwọ́ ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, kí wàá ló dé. Èyí tí o wí o sọ sí àpò ara rẹ nítorí pé èmi ti di ẹ̀dá tuntun, a sì kọ wípé ohun àtijọ́ ti kọjá lọ. Ǹjẹ́ tí ó bá rí bẹ́ẹ̀ ó wá kàṣẹ́kàṣẹ́ ẹgbẹ́ orí sókè ní ọ̀rọ̀ kí á túbọ̀ gbé sókè nílẹ̀ fáyéráyé kí ọmọ ògbó kí o wọ́n lé. Ó dáná ta ni ọba ògbó kan. Olúwa tí ó lé, Olúwa tó ní agbára, ẹgbẹ́ orí sókè yẹn nànà ẹ túbọ̀ gbé sókè nílẹ̀ fáyéráyé kí ọmọ ògbó kí o wọ́n lé wa. Akọ wípé àti fi orúkọ tó fi tí o kórè gbogbo orúkọ ní orúkọ Jésù. Kí gbogbo ẹnu kí o máa wọlé, kí gbogbo wọn sì máa jẹ́wọ́ pé Jésù ni Olúwa fún òkú Ọlọ́run bàbá. Yẹ̀mọ́ wọ́n kàṣẹ́kàṣẹ́ ohun tí mo bá dé ní ayé á dé ní ọ̀run, èyí tí má sì tún ní ayé á tún ní ọ̀run pẹ̀lú. Lórúkọ Jésù gbogbo ìjọba àtẹ́gbẹ́ wọ́n yẹ kó rí ìdè ẹ máa wọnú ìdè. Hallelujah, hallelujah. Ohun tí èmi bá tún ní ayé á tún ní ọ̀run pẹ̀lú. Lórúkọ Jésù ayọ̀ bá ní ojú ọlá rẹ̀. Ó yá gba ìtúsílẹ̀, gba ìdáni ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀mí mímọ́. Mo kéde ìtúsílẹ̀ rẹ láti èdè lọ. Mo kéde òmìnira rẹ. Mo kéde rẹ̀ nínú gbogbo ìjọba kí ìjọba. Lórúkọ Jésù ó yá máa di òmìnira. Ó ti di òmìnira. Hallelujah Jesus. Hallelujah Jesus. Hallelujah Jesus. Ìdílé mi bí ọ̀págún sókè nítorí ọ̀rọ̀ ẹbí mi. Olúwa bí ọ̀págún sókè nítorí ọ̀rọ̀ ọkọ mi. Bí ọ̀págún sókè nítorí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi. Lórí ọ̀rọ̀ ayé tèmi rárá ni Olúwa bí ọ̀págún sókè. Jẹ́ kí àwọn adáre tó tún ká wa. Gbogbo ìjọba àti agbára tó kóra ogun jọjọ. Nítorí ìdílé mi. Olúwa finá tú wọn ká. Olúwa finá tú wọn ká. Ọlọ́run ayérayé. Mo rán àṣẹ ọ̀rọ̀, mo wọnú àṣẹ àtagbára ìtúsílẹ̀ lọ. Gídíọ́nì Ayọ̀bámi ojú ọlá rí. Ó yá gba ìtúsílẹ̀. Kúrò nínú ìdí apánilójú. Kúrò nínú ìdí aninilára. Kúrò lọ́wọ́ ọ̀tá amúnisìn. Lórúkọ Jésù. Ó yá gba ìtúsílẹ̀. Mo tú ẹ sílẹ̀ lórúkọ ti bàbá. Ṣáìdàbọ̀ ayédèkúrẹ́ sílẹ̀ wá. Ó yá lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́. Ayọ̀bámi ó yá gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀. Gba ìtúsílẹ̀ kúrò nínú ìjì ọ̀tá. Kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ó yá gba òmìnira. Lórúkọ kéde ìtúsílẹ̀ láti èmi lọ. Lórúkọ Jésù mo kéde òmìnira ẹ láti èmi lọ. Lórúkọ Jésù mo kéde ìràpadà ẹ. Yé lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀, gba ìràpadà.
nítorí tí ó ra ìdílé mi padà fún mi. Ẹ ṣé bàbá, ẹ ṣé olórí Ẹlẹ́dùmarè, kò sẹ́ni tó tọ́ òun láfiwé òun láfijọ́, ta ló lè bí ọ, ta ló lè bá ọ dọ́gba ayérayé. Ọlọ́run ẹ̀mí pé ẹ̀mí pé ẹ̀mí ìpè mí Ọlọ́run ẹ̀mí pé bàbá mi mo gbé ọ̀gá Ọlọ́run ẹ̀mí pé ẹ̀mí pé ẹ̀mí ìpè mí Ọlọ́run ẹ̀mí pé bàbá mi mo gbé ọ̀gá. Bàbá tó pè mí tó rán mi níṣẹ́ Ọlọ́run ẹ̀mí pé bàbá mi mo gbé ọ̀gá o. Ọlọ́run ẹ̀mí pé ẹ̀mí pé ẹ̀mí pé mi Ọlọ́run ẹ̀mí pé bàbá mi mo gbé ọ̀gá. Hello? Pásítọ̀ àbí kí ló ń pè é? Wo má try mi rárá o. Má try mi kó má dẹ̀ provoke mi. Torí tó bá provoke mi, màá jẹ́ kó mọ̀ pé mo jù bẹ́ẹ̀ lọ. Jẹ́ ìsọ ilé ìfún ẹ. Mo fún ẹ ní èní sí ọ̀la kó fi wá yọjú sí mi. Tó o bá kọ̀ tó o bá wá yọjú sí mi, màá fi nǹkan tó ń pè lóbìnrin hàn ẹ́. Ìwà àgbáyé òṣì lásán lásán. Ìwọ obìnrin yóò dẹ̀ jọ nítorí Ọlọ́run. Ṣé bí mo ti bẹ́ẹ̀ ó dẹ̀ jọ kó dáríjì mi ṣàánú fún mi náà. Ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ òdìdì rìn lẹ́nu. Ó fọlọ́run bẹ̀ mí. Kí ló ń fọlọ́run bẹ̀ mí fún? Ṣé mi ló yẹ kó o bẹ àbó yẹ kó o bẹ orí ara ẹ? Mo ń sọ fún ẹ pé mo lóyún fún ẹ. Òun sọ pé ó fọlọ́run bẹ̀ mí. Ṣé wọ́n máa ń bẹ̀yàn téèyàn bá lóyún ni? Ọ̀gbẹ́ni ó jẹ́ yọjú síbí kó wá take responsibility nǹkan tó ṣe. Wá take responsibility kó yé sọ̀rọ̀ dìdìrìn fún mi. Mo fún ẹ lóyún kẹ̀. Nígbà wo tún nìyẹn? Ẹ gbọ́ béèrè akíndanidání tó ń béèrè lọ́wọ́ mi. Irú question rádaràda wo nìyẹn? So ìgbà tó ń wá bíbà ẹ̀ tó wá ń bora mọ́ mi bí tó ń lo gbogbo ọjọ́ ẹ̀ ń bíbà ẹ̀ ó mọ̀ pé àwọn nǹkan tá à ń ṣe yẹn ó máa ń doyún àbí? Mo wá sọ fún ẹ pé mo lóyún tó ń sìn wọ́n bẹ̀ mí léèrè pé nígbà wo tó o bá yọjú sí mi kó o wá sí bíbà ẹ̀ kó o wá yanjú nǹkan tó dálẹ̀ gbogbo nǹkan tèmi àtẹ́sẹ̀ tí lè fi jó gbogbo ará àdúgbò àti gbogbo aráàlú ló máa gbọ́ wà gbayò òpònú lásánlásán. Já kúrò lórí fóònù fún mi ọ̀dẹ̀. Mo dáràn. Oh God. Kí ló dé? Ojú yín yìí kọ́ rẹ̀ dání. Ó ti ṣẹlẹ̀. Kí tún nìyẹn? Gẹ́yìn máa lóun ti lóyún. Oyún kẹ̀. Dádì, oyún máa ń ṣeré ni tàbó ń parọ́. Mi ò lérò pé ó ń parọ́ o. Okay. Kí la máa ṣe báyìí? Ẹ wò ó díà, kò sí ṣíṣe, kò sí nǹkan míì tá a tún máa ṣe. Thank God, church ti mọ̀ pa àṣàgbèrè, a ti sọ fún wọn. Wọ́n ti fi ìyà tó tọ́ jẹ wá pé ká lọ máa wójú Ọlọ́run fún sáà kan. Àwọn bá dé sọ fún wọn pa àṣàgbèrè, a tún lọ sọ fún wọn pé tó àmọ̀ tún ti lóyún o. Àbí pàwọ́ táwọn tún fi kún ọjọ́ ìjìyà wa sí ó tán. Adé ní ẹ̀rí ọkàn rere láàrin àwa àti Ọlọ́run àti èèyàn àtijọ́ Ọlọ́run. Adé fọ orí pẹpẹ mọ́. Daddy, what have I done to myself? What have I done to myself? Ẹ wò ẹ má jà ké ìyẹn ti tó ìyẹn ti lọ. Ṣé gbọ́ sorry, let's go inside please. Ó túmọ̀ sí pé kí Kírísítẹ́nì wa má ti wá sí mi nìyẹn. Ó dá mi lójú pé lọ́jọ́ kan a ó borí. Ta nìyẹn? Ṣílẹ̀kùn fún mi jọ. Láti bò mà. Pásítọ̀ ni mò ń béèrè ṣílẹ̀kùn fún mi. Àwọn rẹ́sìtì lọ́wọ́. Má ṣe ṣílẹ̀kùn fún mi friend. Ok, ẹ dúró, ẹ jẹ́ kí n pe mọ́mí wá kán wá àtẹ́ǹtì sí yín mà. Mò ń bọ̀ wọ́n. Abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ àná.
mi lè rí wọn, wọ́n ń sùn lọ́wọ́. Àwọn lélẹ̀ mà. Oh, madam ẹ kúrò lẹ́. Ẹ fi kíkílẹ̀ ẹjọ́ ẹ ṣí gate. Sí gate fún un. Oh, madam ẹ kúrò lẹ́. Ẹjọ́ pásítọ̀ nǹkan èmi àti wọn lájọ ní business. Ẹ lè rí wọn báyìí, wọ́n busy. Oh, ọkọ yín ò sọ fún yín pé ò níyàwó síta. Wọ́n abandon mi síbẹ̀ yẹn láti bí ọjọ́ mélòó mi ò rí wọn. So ẹ̀yin lẹ sọ pé kán má wá sọ́dọ̀ mi mọ́. Mo ń gbọ́ yín. Mo ń pè wọ́n gbé call mi. Ẹ̀yin lẹ sọ pé kán má gbé call mi mọ́. Àbí bẹ́ẹ̀ kọ́, tẹ́ ẹ bá pe ọkọ yín síta ń sìn, gbogbo aládùúgbò ló máa mọ nǹkan tá a sì ti lè fi jó. Ṣé wọ́n sọ fún yín pé pásítọ̀ làwọn always busy? Oh, ìgbà tọkọ yín wá sọ́dọ̀ mi, tó wá ń sùn sọ́dọ̀ mi, tó ń gbé lọ́dọ̀ mi, tó ń bá mi ṣe gbogbo ẹ̀gbá ẹ̀wọ̀n ọ̀mọ̀ wípé àwọn ìránṣẹ́ Ọlọ́run làwọn. Ẹ má sọ nǹkan tí ẹ pè wọ́n sí, máa pariwo sí gbogbo aládùúgbò ló máa gbọ́ nǹkan tá a jọ ṣe. Tíkẹ̀ yìí sì màdàmú ẹ̀ lè rí wọn báyìí. Máa jíṣẹ́ yín fún wọn, wọ́n máa wá rí yín. Ó dáa, tí ẹ bá kọ̀ tẹ́ pè wọ́n síta, ẹ pè wọ́n kẹ́ sọ fún wọn, kẹ́ fà wọ́n létí kẹ́ sọ fún wọn bí tó ti ń gbọ́. Tí ó bá dìwò yí ọ̀la, tí mi ìgbà rí ọkọ yín kó wá bá mi lé, ẹ máa gbàlejò nínú ṣọ́ọ̀ṣì yín. Tí mi bá ṣe bẹ́ẹ̀, ẹ sọ pọ̀ máa lè ní mi. Wọ́n sì kí ni fún mi, my friend? Wọ́n sì géètì fún wọn. Nonsense. Ah, excuse me. Ẹ jọ̀ọ́ ẹ wá. Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú o. Ẹ jọ̀ọ́. Iṣẹ́ wo ni ọkọ àfẹ́sọ́nà yín ṣe? What kind of question is that? Anyway, a fi hàn mí pé wọ́n máa ń lọ sí operation. Operation tí wọ́n lọ last díẹ̀ ló kù. Kẹ́mi wọ́n sọnù. Then wọ́n tún ti ń prepare láti lọ sí another one. Ó lè wò kí wọ́n má lọ rárá tí wọ́n bá fẹ́ fẹ̀mí ara wọn jì. Oh my God! You must be sick upstairs. You don't let me say you are crazy. Woman, you're bad. Only the come when Losaro. Arẹwà ṣe jẹ́jẹ́ bọ́ìsì ó ṣe pẹ̀lẹ́ ìsí olóde máa ṣayé jẹ kó rántí o ilé rẹ̀ ọ̀run. Arẹwà ṣe jẹ́jẹ́ bọ́ìsì ó ṣe pẹ̀lẹ́ sísí ológe máa ṣayé jẹ kó rántí o ilé rẹ̀ ọ̀run. Kò sóhun mo lè ní, kò sóhun mo lè jẹ, kò sí kó tí mo bó ṣe jẹ́ ní tó báwo wá ní máa yẹ pé tó sọ̀rọ̀ ìpínlẹ̀ lọ́jọ́ sí. Ṣé mà nìyẹn? Ní tí màá ti tún pè ìdáná àwọn ọmọ tí ojú òwúrò àwọn obìnrin àdè tí wọ́n gbọ́dọ̀ máa rán ọdún ọ̀sán púpọ̀ ni. Èmi ti dọ́wọ́ ìdánù jàre. Ọ̀rẹ́ mi máa ń lọ́wọ́ Are you kidding me? Èmi á lóyún fún pásítọ̀ tó bá tẹ̀ sọ̀rọ̀ ẹ̀fọn ẹ̀wọ̀n rà. Èmi kàn fẹ́ gbowó lọ́wọ́ pásítọ̀ ni. 500,000 ni mo charge kó fún mi 500k kó dẹ̀ get out of my life. He can't just use and dump me like that. It's not done anywhere. Ọ̀rẹ́ mi. Come to think of 500,000 naira. Níbo ló fẹ́ kí pásítọ̀ ra dúró owó yẹn? Who cares? I don't want to know. Ojú owó church kó kàn bá yẹn mọ̀ personal money ẹ̀. Kó ṣáà ti fẹ́ mi lówó. Tell me money. I'm after money. Ọ̀rẹ́ mi. Trust me. Trust ẹ. Mo ṣe rí nìyẹn jẹ́. Mọ́mí, mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. In fact, ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n lọ sí operation yẹn, gbogbo wọn pátápátá ni wọ́n fi kú ṣe ìfàjẹ́. Kò sí ẹnì kankan nínú wọn tó escape. Ọpẹ́lọpẹ́ yín, ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó connect ẹ̀yin pẹ̀lú ìyàwó mi papọ̀. Tí kì í bá ṣe bẹ́ẹ̀, èmi náà bá mọ̀ ti di òkú nìyẹn mọ́ mi. Broda Kọ́lá, wọ́n ti dìyàwó yín. Ó jọjọ́ tẹ́ bá ṣe ìgbéyàwó. Ọjọ́ yẹn gangan náà tó dìyàwó yín. Àfẹ́sọ́nà yín sì ni wọ́n. Òótọ́ ni, dáàdi sọ bẹ́ẹ̀. Má bínú mà. Ẹ ṣé mo dúpẹ́ mà. In tí mo ń try láti sọ ni wípé tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ yín tó connect ẹ̀yin pẹ̀lú sista Jọkẹ́ papọ̀. Èmi náà bá ti dòkú nìyẹn. Pẹ̀lú nǹkan tí Ọlọ́run lò yín fún yìí,
èmi náà dẹ̀ ti wá ṣe ìpinnu wípé gbogbo eléyìí tó kù ní ìgbésí ayé wa Kristi là máa fẹ́ sí. ṣé mo dúpẹ́ o. ẹ wò ó Olúwa ló ní gbogbo ọpẹ́ ó nìkan ní gbogbo ògo tọ́ sí. Mọ́mì, àṣé lóòótọ́ lọ̀rọ̀ Bíbélì tó sọ wípé ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fẹ́ Olúwa. Mi ò lè ronú wípé ẹ̀yin lọ́lọ́run tún máa wá lò fún ìgbàlá ọkàn mi. Ó jọ mí lójú, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká ní mo mọ̀ pé Jésù yìí dùn tó báyìí ni, màá ti fayé mi fún Jésù tipẹ́tipẹ́. Eléyìí tí mo fi ń waste away nínú ayé, mi bá ti fayé mi fún Jésù. Ṣùgbọ́n mo dúpẹ́ pé mo rà àánú gbà. Mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run lò yín fún mi. I'm so grateful, ma. Thank you very much. Ẹ wo mọ́mí, ó kù nǹkan kan tí mo fẹ́ kẹ́ ṣe fún wa o. Go ahead. Ṣé rí wedding wa tá fẹ́ ṣe yẹn? Adó Èkìtì láti máa lọ ṣe o ní ìlú ìyàwó mi. Oh, so ọmọ Adó Èkìtì ni wọ́n. Bẹ́ẹ̀ni ma. Mọ́mí, mo dẹ̀ gbọ́ information pé ẹ̀yin pẹ̀lú dádì pé ẹ fẹ́ travel out. Òótọ́ ni a fẹ́ lọ lo ìsinmi ráńpẹ́. Màá fẹ́ kí kẹjẹ kájọ wo ṣe tá bá lè wo tá bá mọ ọjọ́ tí ẹ máa travel bóyá káwa ká sún wedding wa so that ìgbà tẹ́ bá dé a lè ṣe wedding wa sí ìgbà tẹ́ bá dé because ẹ̀yin pẹ̀lú dádì ni mo fẹ́ kẹ́ jẹ́ father and the mother of the day for the ceremony. Anyway, dádì ti sọ fún mi nípa ẹ̀ so adẹ̀ tí ń wá nǹkan kan ṣe sí i so that a lè wà fẹ́lẹ́wù lọ́jọ́ ìgbéyàwó mi so ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà. ẹ ṣe mo dúpẹ́ mà. ẹ ṣe gbọ́dọ̀. so tí invitation wa ti jáde a máa mú ti ẹ̀yin àti dádì wa ẹ ṣe gan. a máa retí mo wá gbàdúrà ọjọ́ ìgbéyàwó yìí kò ní dọjọ́ ìbànújẹ́. Amen. Ọjọ́ ayọ̀ yín kò ní dọjọ́ ẹkún. Àmín. Ṣé wàá rọ́jò ayọ̀ tẹ́ ń fojú sọ́nà sí yẹn lórúkọ Jésù Adélayọ̀. Àmín. Ẹ̀yin gan ẹ̀ tó wá ṣerú ẹ̀ fún mi. Jésù Olúwa wa. Daddy. So, àṣẹ pass through gbogbo àwọn nǹkan tó tó báyìí. Ẹ̀yin àti mọ́mì. Jesus. Àṣejẹ́jẹ́ ni ìfẹ́kúfẹ́ àti àgbèrè jókòó mo dẹ̀ fi ọwọ́ ara mi kọ̀wé sí wọn. Àbí nígbà tí mo mú àwọn obìnrin olóbìnrin jáde fún ministration tí mo mú àwọn ọmọbìnrin kwaya dání ní ọjọ́ wo ni ìfẹ́kúfẹ́ àti àgbèrè ò ní wọlé sáà àbájọ. Pastor Gabriel, tí ìyàwó yìí ò bá máa ra mú ẹ̀kọ́ mu wọn ṣe múra. Tí ìyàwó yìí tí kò bá mọ ọ̀rọ̀ sọ ẹ̀kọ́ mu bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Tí mo bá dẹ̀ máa ra mú aṣọ tẹ́ bá rí lọ́rùn àwọn ẹlòmíràn níta tó wù yín ẹ rà wálé fún wọn. Tọ́n bá mọ̀ ọ̀rọ̀ sọ tọ́n bóyìnbó ẹ gba teacher fún wọn. Build your wife to your own taste. Pastor Gabriel, God helped me. Ọlọ́run ràn mí lọ́wọ́ láti build ìyàwó mi. And that is why tó fi jẹ́ pé gbogbo nǹkan tí ẹ̀ ń gbọ́ nípa ohun tó Olúwa ń ṣe nínú ayé wa àti nínú iṣẹ́ ìránṣẹ́ wa Olúwa ń ṣe é. Ọ̀rọ̀ obìnrin ò ṣe é fi sẹ́yìn nínú iṣẹ́ ìránṣẹ́. Pastor Gabriel, àwọn obìnrin tí à ń wò gẹ́gẹ́ bí ohun èlò aláìlágbára tàbí tí kò wúlò yẹn àáké ogun ni wọ́n lójú ìjà. Build your wife. Build her to your own taste. Arise and build your home. And it shall be well with you. Amen. Ẹ ṣé sir.
ẹ ṣé mo dúpẹ́. Oh God. Níyàwó mi tó jẹ́ pé láàárín àwọn sisters nígbà yẹn ìyàwó mi ló fine jù sá. Níyàwó mi tó jẹ́ pé nígbà tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ra, she was such an encouragement. Ṣé o mo wá fi ọwọ́ ara mi sọ dáhùn tó dà ẹ́? Má ṣe. Daddy ẹ ṣé. Oh, my dear. Please. It's okay. It's okay. Dear, you are beautiful. In fact, kò sí obìnrin bí rẹ láàárín àwọn obìnrin. Àmúdẹ̀ wa promise ẹ pé láti òní lọ, kò sí outing kankan tí ó máa lọ tá ò ní jọ lọ. Ṣùgbọ́n, it is well. Daddy, thank you, sir. I love you. I love you too. sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run màmá sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run màmá sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run màmá sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run. àtìkò là jẹ́ láyé arìnrìn àjò là jẹ́ níbẹ̀ àtìkò là jẹ́ láyé àlejò là jẹ́ níbẹ̀ o àtìkò là jẹ́ láyé àlejò là jẹ́ níbẹ̀ o àtìkò là jẹ́ láyé àlejò là jẹ́ níbẹ̀
borí jẹ́ borí jẹ́ má má sùn gbàgbé ọ̀run borí mu má má sùn gbàgbé ọ̀run má má sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run má má sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run má má sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run má má sùn gbàgbé ilé má jẹun gbàgbé ọ̀run. ọ̀pọ̀ ló ń kú lójoojúmọ́ láì múra sílẹ̀ fúnlé ọ̀pọ̀ ló ń kú lójoojúmọ́ láì ṣe tán fọ̀run ọ̀pọ̀ ló ń kú lójoojúmọ́ láì múra sílẹ̀ fúnlé ọ̀pọ̀ ló ń kú lójoojúmọ́ láì pèsè sílé lọ́run ọ̀pọ̀ ló ń kú lójoojúmọ́ láì gba Jésù lólúwa ọ̀pọ̀ ló ń kú lójoojúmọ́ láì gba Jésù lólúwa. Mama sùn gbàgbé ilé. ọ̀rẹ́ mi má má sùn sínú oko láyé jẹ́ o. Mama sùn gbàgbé ilé. má sùn gbàgbé ilé rẹ ìkòkò tó lè wà láyé. Mama sùn gbàgbé ilé. ayé lọ́jà ọ̀run nílé o. Mama sùn gbàgbé ilé. ipò tá a fi ọ́ sí nínú ayé ẹ̀dẹ́ ni. borí jẹ́ borí jẹ́ màmá tún gbàgbé ọ̀run borí mu màmá tún gbàgbé ọ̀run. Mama sùn gbàgbé ilé. ṣùgbọ́n ọlọ́run nítorí owó tó ní má jẹ́ kí ṣùgbọ́n ṣùgbọ́n ọlọ́run. Mama sùn gbàgbé ilé. nínú ayé táwa yìí kì í ṣàwà ìlọ ọ̀rẹ́ má tún gbàgbé ilé rárá. bàkọ́lé ogún ó fi sílẹ̀ sáyé dandan ó ra mọ́tò ẹgbẹ̀fà ó fi sílẹ̀ sáyé ni ìròyìn làwa sáyé lọ́jọ́ tí ìyá ó padà ó.